jàǹbá ọlọ́run bá ilékẹ́ ọlọ́run ní padà lẹ́yìn kábíyèsí ọlọ́run kó jẹ́ kádé ó pẹ́ lórí o ọlọ́run jẹ́ kí bàtò pẹ́ lẹ́sẹ̀ yín o ọlọ́run kó jẹ́ kí ìrùkẹ̀rẹ̀ ọlọ́run jí ó dọkìnrin lọ́wọ́ yín bàbá ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ Princess Naomi ẹ ṣe wá lóore lára Princess Naomi. ṣe rí ọ̀rọ̀ yìí mo ti sọ fún wa pé àwọn kan wọ́n fẹ́ máa fi àbòsí sí ọ̀rọ̀ yìí ẹ bá wa bí Ọọ̀ni everybody ń pariwo lórí case olórí Naomi àti ọ̀gá Wọlé Yomi Hamzat mo fẹ́ béèrè ṣé wọ́n sọ fún yín pé bàbá wọ Ọ̀jájá ló ti olórí Naomi mọ́lé ni because mi mọ reason tí gbogbo yín fi máa jáde tẹ́ máa ní Ọọ̀ni ni kí wọ́n bẹ̀ Ọọ̀ni ni kí wọ́n bẹ̀ ẹ bá wa bí Ọọ̀ni àwọn mi à ní bàbá Ọọ̀ni ẹ sọ̀rọ̀ bàbá Ọọ̀ni ẹ sọ̀rọ̀ ẹ bá wa bí bàbá Ọọ̀ni kí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ wo lẹ fẹ́ kí bàbá yẹn sọ ṣé ẹ fẹ́ kí bàbá yẹn wá sórí social media kí wọ́n wá máa lérí ni àbí kí wọ́n wá sórí social media kí wọ́n wá máa bẹ ìjọba àbí ọ̀rọ̀ wo lẹ fẹ́ kí bàbá yẹn sọ. èmi rò wípé nǹkan tó yẹ kó máa jáde lẹ́nu ẹnìkọ̀ọ̀kan wa ó ní bá ṣe máa pẹ̀tù sí àwọn ìdílé tí ọmọ wọn bá ìṣẹ̀lẹ̀ náà lọ nínú. ṣé mọ̀ pé kéèsì ìjọba ó ti kan ìjọba eléyìí tẹ́ ń pariwo bàbá Ọọ̀ni ò kì í ṣe adájọ́ wọn kì í ṣe ọlọ́pàá àwọn kọ́ ló dé ti Oríyọmí àti Naomi mọ́lé gbogbo yín dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ so kí ló dé tẹ́ ń fi ẹ̀tẹ̀ sílẹ̀ pàlàpàlàpà ẹ dá mi lóhùn àwọn ẹgbẹ́ kan fẹ́ kí bàbá Ọọ̀ni kan kí wọ́n tò sílẹ̀ kán gba agodi kirikiri lọ kán ní ó yẹ ẹ bá mi túyàwó mi sílẹ̀ kó wá dòlà kí wọ́n máa pariwo pé ó fọwọ́ lágbá àwọn òbí ọmọ yẹn lójú àbí alábòsí pọ̀ nínú wa àwa ń ṣe bẹ́ẹ̀ pé àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ àwa ń ṣe bẹ́ẹ̀ pé àmọ́ ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ ẹ wá ń pariwo Ọọ̀ni wá ìtẹ́ fi ń pariwo Ọọ̀ni Ọọ̀ni kọ́ la adájọ́ tó fẹ́ dájọ́ àbọ̀ Ọọ̀ni ni adájọ́ tó fẹ́ dájọ́ Ọọ̀ni kọ́ ni lọ́ọ̀yà so kí ló dé tẹ́ wá sọ pé bàbá Ọọ̀ni nìkan bẹ̀ ẹ̀yin náà lẹ́dẹ̀ tó máa padà jáde lọ́la tẹ́ máa ní ìkà òjẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ àwọn tún kọ́ ibi tó yẹ kẹ́ máa sọ̀rọ̀ lọ́sìn ni àwọn òbí tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí because àwọn òbí yẹn ò bá fọwọ́ wọ́nú tẹ́ bá kàn rò pé bàbá Ọọ̀ni akàndédé gba kirikiri lọ akàndé ọyẹ bá mi túyàwó mi sílẹ̀ ẹ má gbàgbé Amnesty International pé àwọn yẹn náà ń wò wá wọ́n ń wo ibi tọ́rọ̀ ń lọ bò ó kàrà jẹ́ pé nǹkan tó wá padà jẹ́ ìdùnnú fèmí lórí ọ̀rọ̀ yìí ó ní àwọn activist wa tá ní Nàìjíríà yìí tí wọ́n ṣe ń sọ̀rọ̀ lórí ẹ̀ bíkọ́ àwọn yẹn gangan ló burú jù àwọn yẹn gangan náà ló yẹ ká jẹ́ kí wọ́n kójú wọn kó clear sí ọ̀rọ̀ yìí àwọn yẹn ló yẹ ká gbéjú kó ká ṣàlàyé fún wọn pé torí tí nǹkan bá lọ bó ṣe kó lọ àwọn náà ló máa bóde tí wọ́n náà wọ́n ṣe ìfẹ̀hónú hàn so àwọn yẹn ló yẹ ká pè sí àkíyèsí pé ẹ wá tọrọ bá rí báyìí kí ọ̀nà wọn la lè gbégbà àwọn yẹn náà sọ fún wa pé báyìí ni fún àpẹẹrẹ people like bàbá wa Fálànà àjàfẹ́tọ̀ ọmọ ènìyàn ni wọ́n thank God inú mi dùn pé bàbá yẹn ti wá jáde pé kì í ṣe ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ò kì í ṣe ibi Oríyọmí àti Naomi pé ẹ̀bi àwọn ọlọ́pàá inú mi dùn gan ọ̀gá mi Sowore àwọn náà ti sọ̀rọ̀ people like Dèjì Adéyanjú people like ọ̀gá mi bàbá wa Délé Fárótìmí ṣẹ́rí àwọn yẹn ni planning kò bá lọ déédéé àwọn yẹn náà máa padà organize protest sínsìn tá ní àwọn yẹn ń fẹ́ ìwọ́nú hàn pé àwọn fẹ́ jà fún àwọn òbí tí ọmọ bá ṣẹlẹ̀ náà lọ pé inú mi dùn pé àwọn gan tó wá padà jáde wípé olórí Naomi ò jẹ̀bi ọ̀gá Oríyọmí ò jẹ̀bi so àwọn yẹn náà ní kẹ́ ẹ tún dì mọ́ kí wọ́n bá wa sọ̀rọ̀ ṣe tí ìjọba pẹ̀lú àlàkalẹ̀ òfin ìdí tí olórí Naomi ò ṣe jẹ̀bi tí ọ̀gá Oríyọmí ò ṣe jẹ̀bi kì í ṣe pé kẹ́ ẹ máa sọ pé ẹ bá wa ẹ lọ bẹ̀ bàbá Ọọ̀ni ẹ lọ bẹ̀ bàbá Ọọ̀ni so ẹ má kó bọ bàbá yẹn lọ́wọ́ ṣé ń gbọ́ mi dẹ̀ lè tẹ́ ẹ sọ pé bàbá ò sọ̀rọ̀ yẹn ẹ fẹ́ kí bàbá wá síta kó sọ̀rọ̀ kẹ́ tó fọ̀rọ̀ tó fẹ́ sọ kẹ́bi kó lẹ́sẹ̀ àbí pé àti sọ bẹ́ẹ̀ wọ́n máa lọ́wọ́ agbára àbí so alábòsí pọ̀ nínú gbogbo wa púpọ̀ àwọn tó ń wá sórí social media tí wọ́n sọ̀rọ̀ yẹn ló yẹ pé ibi ìṣubú ẹlòmíì ni wọ́n ń wá dó ìyá ìgbìyànjú ìyá Kálà wọ́n gbìyànjú gan mi ìsọ̀rọ̀ ń pa tiwọn o mi ìsọ̀rọ̀ ń pa wọn àwọn gbìyànjú dáadáa ṣùgbọ́n èmi ń sọ̀rọ̀ ń pa àwọn míì àwọn tó kù táwọn ń drag bàbá lórí ọ̀rọ̀ yìí ni wọ́n ń sọ
so ìyá ìgbìyànjú ọ̀nà adé sani gbogbo wa adé ọmọdé lórúkọ mi ire ó dá.